Ìjẹ̀ṣà kú ewu o, bàbá Ìjẹ̀ṣà kú ewu o. Ó ti fẹ́lẹ́ yìí ṣàríkọ́gbọ́n o, má gbọ́kàn lẹ́nìyàn. Bàbá Ìjẹ̀ṣà kú ewu o, bàbá Ìjẹ̀ṣà kú ewu o. Ó ti fẹ́lẹ́ yìí ṣàríkọ́gbọ́n o, má gbọ́kàn lẹ́nìyàn. Kò mọ̀wọ́ kó mẹsẹ̀ kó dé kirikiri. Kò mọ̀wọ́ kó mẹsẹ̀ kó dé kirikiri. Kì í gbọ́ kì í gbà ẹ lọ ṣọ́ra yín. Kó dé kirikiri nítorí obìnrin. Ẹ lọ ṣọ́ra. Many people jìyà ìmọ̀dí. Bàbá Ìjẹ̀ṣà kú ewu o, bàbá Ìjẹ̀ṣà kú ewu o. Ó ti fẹ́lẹ́ yìí ṣàríkọ́gbọ́n o, má gbọ́kàn lẹ́nìyàn. Kékeré ń ké o, àkùkọ máa kọ. Ojú ti mọ́, ẹ wá gbọ́ mi, Ìjẹ̀ṣà fẹ́ sọ̀rọ̀. Kémi tó má ṣeré mi mojúbà fọlọ́run. Ìbà ènìyàn lẹ́ẹ̀méje, mojúbà obìnrin àgbáyé ọ̀kan tèbù. Ìbà mojúbà yín, ìbà yín apá. Mo kì í pípọ̀ mi ò jẹ́ fi yín ṣeré. Mo dé kirikiri nítorí obìnrin. Ìbá mi dúpẹ́ mo bọ́ lọ́wọ́ wọn. Ayé gbọ́dé o, ayé gbọ́dé Wọ́n o. burú, wọ́n burú. Many people Yé. jìyà ìmọ̀dí. Ẹni òun bá ń kù ẹ pé kò lọ sùn, kò sí korí kò sùn láyé yìí o. Ó tójú sú mi, mo dé kirikiri nítorí obìnrin. Many people jìyà ìmọ̀dí. Ó mà ṣe o, ó mà ṣe o. Mo fẹ́ kẹ́ mọ rísìnì tógun fi polówó. Tódò gbé wọn fa ṣọ̀pọ̀nà palágbàtọ́ alárinà yìnbọn jẹ́. Ẹ ò rí páyélé, mo finú wénú ni mo bá jẹ́wọ́. Mo dé kirikiri nítorí obìnrin. Ojú mi rí tó lọ́wọ́ sí dẹ́rù. Ó ní ẹ̀pá, mo gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí àìmọ̀dí. Many people jìyà ìmọ̀dí. Bó ṣe ṣẹlẹ̀ rí gbogbo ẹlẹ́mí àgbọ́ ní oṣù kẹrin ọjọ́ kọkànlélógún 2021 níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o. Princess Idefu òun ló sáré pè mí, ó ní kí n máa bọ̀ èèyàn ti rẹ́dí àtẹ̀dé àtẹ̀ràn ìgbẹ́ pẹ̀lọ́bẹ̀ ẹ̀gúsí. Kó ló ti sọ̀sùn, kó bá ló ti ṣẹ̀ lọ́wọ́ bàbá wọn. Ayé mà le. Ó ti sọ fún mi tẹ́lẹ̀ nípa eré kan tí a jọ máa ṣe. Ó ní ṣùgbọ́n máa gbọ́ mi ò ṣe Ìjẹ̀ṣà. Ó ní tarúgbó kan ò tọ̀dọ̀ ló máa ṣe. Ó níbi tí mò ń gbé ẹ lọ ó ti yàtọ̀. Èmi ò fura, àṣé kirikiri àti pàǹtí lórí mi bá wú, mo bá tọkọ létí. Èmi ò fura rárá ni mo bá débẹ̀. Ó lóúnjẹ tí mo fẹ́ jẹ ló ń ṣe yìí. Ó ló náà ní wàhálà gidi gan ni. Mo wá ní sọ̀rí, ṣé mi ò ti pẹ́ torí mo bẹ̀rọ̀ níbẹ̀. Ó ní gbogbo ayé gan ló máa mọ̀ mí yàtọ̀. Ni mo bá múra sí ni mo bá bẹ̀rẹ̀ ẹ ṣáà ti mọ bàbá yín. Kí mo bá ti rere ohun tó ṣe mí tán. Mo bá rí as bó
ṣe bí wọ́n ṣe fẹ́ àṣírọ́ ni kò sí mo fi ọmọ náà sẹ́tọ̀. ó fẹ́ bí mi gòkè ní ṣì dẹ́ fúburú o wọ́n fẹ́ fi mi gòkè. ẹni mú mílíkì ìyẹn kò sí wí ó ń yan fanda ẹni ṣàgolo sápò lẹ́ni kí wọ́n pa ó tójú sú mi mo dé kirikiri nítorí obìnrin. ẹni tẹ bá ti rí tipẹ́ ẹ̀yin ara mi ọ̀rẹ́ tẹ bá ti rí tipẹ́ ẹ̀yin fans mi ẹ fúnra sí ó lè ti di ká ẹ sá lọ fún wọn ayé burú ọmọ ènìyàn lé wọ́n burú jẹjọ ẹ fọ̀rọ̀ mi kọ́gbọ́n many people jìyà ìmọ̀dí. ìmọ̀ràn mi fẹ́yìn olólùfẹ́ mi rèé ìmọ̀ràn mi fẹ́yìn ọ̀jọ̀gbọ́n pẹ̀lú olóye ẹ̀ṣọ́ ní bá rìn ẹ̀ṣọ́ ní bá rẹ̀ princess ṣídẹ̀bù tí a ń ròyìn yìí òun ló pè mí nígbà àkọ́kọ́ ó ní ẹgbẹ́ mi jáde orúkọ tí lọ́kọ̀ òun má dológo àná àìmọye àwọn àgbààgbà nínú ẹgbẹ́ àtọmọdé tẹ́mi gbẹ́kẹ̀lé wọ́n wá ṣe mí tìlẹ̀ ẹ̀kọ́ gbọ́wọ́ jẹ́ nítorí ògo mi. tí ẹ bá ti ń gbọ́ ẹ kò ní rákòbá ẹ lé wọn mú o kẹsànwó àdúrà ńlá ni ẹ ò ní rákòbá tọmọtọmọ táyà tọkọ tẹbí tará ayé mà le o àwọn ni wọ́n máa wí pé ó lè wájà wá tún polóko olóko wá mú ohun tó pé lágbájá ṣubú ká fi kọ́gbọ́n kíkà mẹ́dùn má sọ pé ṣé kò ríran ní ajá mi tó relé ẹ̀kún ẹ̀kíkú àbọ̀. Congratulations. Congratulations. Wọ́n ló ní jáde. Mo dẹ̀ bẹ̀ Ọlọ́run pé màá mú ẹ jáde. Bẹ́ẹ̀ni. Ọlọ́run yẹn dẹ̀ gbóhùn ẹkún mi. Bẹ́ẹ̀ni. Nígbà yẹn lọ́hùn mo kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹkún ṣùgbọ́n nísìnyí mo kún fún ayọ̀. Akin Omiyinka, Mama Gold, ẹ ṣeun. Brakẹ́hìndé Oyèyẹmí, Bọ́lá Ìyábọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá pátápátá bọ̀dálà ṣe gbogbo ẹbí Omiyinka pátápátá àdúpẹ́ o. Congratulations. Mo mú àbúrò mi jáde láyọ̀ àti àlàáfíà. Ìyá ìwọlé. ajá mi tó relé ẹ̀kún ẹ̀kíkú àbọ̀.